أعوذ بالله من الشيطان الغرر. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم صلاة ترفع بها الحجاب بيننا وبينه صلى الله عليه وسلم حتى أراه بعيني وأكلمه باللسان وأسأله أما أريد. لقد كنت في غفلة من هذا فكشفنا عنك غطاءك وبصرك اليوم الحديد وكذلك نور إبراهيم ملكوت السماوات والأرض وليكون من الموقنين فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة توفني مسلما ألحقني بالصالحين. يا همة الشيخ احضر لنا في هذا المحضر فلتعتب لنا بنظرة ننال بالنصر. أدوك بيولو دولون الحمد لله عشان صلاة فوق غاغبا النبي محمد صلى الله عليه وسلم. gbogbo àwọn ẹni Ọlọ́run pátá náà àlùfáà wa tí wọ́n ti lọ badan bàbá wa Sheikh Abdul Qadir qaddasallahu sirrahu, bàbá wa Maulana Sheikh Ahmad Tijani radiyallahu ta'ala anhu, bàbá wa Gawth al-Azminat wal Amkinat Sheikh al-Islam Al-Hajj Ibrahim al-Niyas radiyallahu ta'ala anhu, bàbá wa Maulana Sheikh Ahmad al-Rifai inda salati Sheikh, bàbá wa Maulana Sheikh Kamaluddin al-Adabi àti bàbá wa gbà Allamatul Alori Sheikh Adam al-Ilori radiyallahu ta'ala anhu. Ọlọ́run dákun gbogbo wọn bẹ́ẹ̀ tó fi dórí àwọn tí wọ́n bí wa, àwọn tí wọ́n tọ́ wa, tí wọ́n ṣe wá lóore ẹ̀sìn Islam. Bàbá Maulana Sheikh Islam Al-Hajj Abdullahi Salahuddin Olodo radiyallahu ta'ala anhu. ọlọ́mọṣẹ́ bá kẹ́ gbogbo wọn pọ̀. Àmín. Gbogbo àwọn àlùfáà wa tí wọ́n tún wá kú lórílẹ̀ ọlọ́mọṣẹ́ wọlá bíbí ànábì Muhammad, sallallahu alayhi wa sallam. ọlọ́run wọlá bíbí ànábì Muhammad, sallallahu alayhi wa sallam. ọlọ́run bá ṣe dáadáa fún gbogbo yẹn wọn. Àmín. Bàbá wa Mudirul Markaz Fadilatu Sheikh Habibullah Adam al-Ilori Ramallahu hayatahu. ọlọ́run bá ṣe dáadáa fún bàbá, Àmín. bá ṣàlékún àlàáfíà fún bàbá, Àmín. albarka oníṣẹ́ ńlá ànábì Muhammad sallallahu alayhi wa sallam. wala la ilaha illallah Àmín. wala Muhammadu rasulullah sallallahu alayhi wa sallam. wala amina Àmín. wala amina Àmín. wala amina. Àmín. Orúkọ tèmi Ahmad Tijani Muhammad Awwal tí gbogbo ayé mọ̀ sí Kishki Olodo, orúkọ mi nìyẹn. Ọ̀rọ̀ tí a fẹ́ sọ ń pa ẹ̀ láàrin ìṣẹ́jú díẹ̀ tí ò ní gbà lásìkò, wọ́n ní ká sọ nípa àjùlọ. Allahu Akbar. Allahu akbar. Àjùlọ nínú gbogbo nǹkan lọ́lọ́run fàjùlọ sí, nínú gbogbo ààyè lọ́lọ́run ti máa ń yọ àjùlọ kalẹ̀. Ọlọ́run ọba Allahu akbar. ní gbogbo ààyè lọ́lọ́run ti máa ń gbé àmì àjùlọ yọ. Nínú bíbí àjùlọ máa ń yọ, nínú títọ́ àjùlọ máa ń yọ, nínú ká dìde ńlẹ̀ àjùlọ máa yọ. Allahu akbar. Tá bá tiẹ̀ ní ká wò ọba tá ń sọ igan náà lọ́ba àjùlọ, Allahu akbar. tó já sí pé tí gbogbo ẹni tọ́lọ́run bá fẹ́ kẹ́, tọ́lọ́run bá fẹ́ gẹ̀, tọ́lọ́run bá fẹ́ ṣe dáadáa fún, tó bá ti rí àjùlọ lára ẹnìkan àfi kó tètè gbà kó náà bá lè nípìn oríire. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ ànábì wa Musa Alayhi salatu wassalam. alayhi salatu wassalam. Ànábì Musa lọ́lọ́run pè, lọ́lọ́run rán. Haruna ẹ̀gbọ́n Musa ni, kìí ṣànábì Ọlọ́run, Ọlọ́run ò fẹ́ pè, ṣùgbọ́n Ọlọ́run rán Musa. Níjọ́ tọ́lọ́run ti rán Musa, Musa ti wá bẹ lọ́hun, àrígbọ́ àríkà. Àwọn àlùfáà jẹ́ ká mọ̀ pé nígbà tó tó àsìkò tí Musa fẹ́ bẹ̀rẹ̀ sí jíṣẹ́ Ọlọ́run níta ti máa sọ̀rọ̀ kó máa báwọn ènìyàn sọ̀rọ̀ Ọlọ́run, Ànábì Musa wọnú ilé àdúà lákọ̀ọ́kọ́, torí gbogbo nǹkan tí ó bá ti bẹ̀rẹ̀ pẹ̀lú àdúà kò ní yọrí sí rere. Gbogbo ń tàdúà bá ti yọ kú ń bẹ́ ẹ mọ́ kí nǹkan náà kó ire, torí kò ní padà já síbi tó dá. Musa bẹ lọ́hun, ṣùgbọ́n níjọ́ tí Musa fẹ́ bẹ lọ́hun inú igbó ni. Ó wá rí wípé ìbẹ lọ́hun yìí òun ò ní mọ́ jáde lọ́bọ̀. Ó wá sọ fún ẹ̀gbọ́n rẹ̀ wípé òun fẹ́ ṣàdúà nínú bí fún iye ọjọ́ báyìí. Ẹ̀gbọ́n ní kí ló fẹ́? Ó ní mo fẹ́ ni tí ó máa bá mi tí n bá tiẹ̀ fẹ́ jẹun
àbí tí n bá tiẹ̀ fẹ́ sí gbọ̀nsẹ̀ ẹni tí ó mọ kún mi lápá ẹgbẹ́ ẹ̀ ní kò le torí sóbàtà ni Haruna tẹ́lẹ̀ Haruna wá gbé igbá sóbàtà rẹ̀ sẹ́gbẹ̀ẹ́ bẹ̀ ó ń ṣiṣẹ́ ń bẹ̀ tí Musa bá ti kan ibi tó wà bí pákó tán bọ́n nígbà náà yóò wọ bẹ̀ yóò bá gbé yóò dànù yóò fún lóúnjẹ yóò fún ní mímu nígbà tí Musa parí iṣẹ́ tánà bí Musa parí iṣẹ́ àjùlọ la fẹ́ mú jáde o Haruna tètè rí àjùlọ lára àbúrò rẹ̀ ó wá gbà Ọlọ́run wá pè òun náà Ọlọ́run ò dá Musa lẹ́ni tó lè sọ̀rọ̀ dáadáa báyìí akálòlò ní nítorí tó ti ṣẹlẹ̀ nígbà bíbí tó ti lọ gbé ọ̀dọ̀ Fíráúnà tó ti mú ògùn náà sẹ́nu tó ti lọ láhán kò jẹ́ kí ànábì Musa kó lè mọ sọ̀rọ̀ bá ti mọ sọ̀rọ̀ ìmọ̀ kálòlò gbogbo àfa ló mọ̀ bẹ́ẹ̀ ìgbà tí Musa rí pé iṣẹ́ Ọlọ́run ló dé yìí ó ní Rabbi shrah li sadri wa yassir li amri wahlul uqdatan min lisani waj'al li waziran min ahli Haruna akhi. Musa anabi Musa ó ní Rabbi shrah li sadri Rabbi shrah li sadri Ọlọ́run nǹkan kan bẹ nínú ọkàn mi shrah li sadri Ọlọ́run mo ní ọ̀rọ̀ kan nínú ọkàn fún mi láàyè jẹ́ n rí sọ shrah li sadri gba ọkàn mi láàyè wa yassir li amri ó ní wá dákun ṣàánú mi yassir li amri jẹ́ kí mo ti fẹ́ rí tó ní jí ó gba títò bí mo ti gbọ́ farabalẹ̀ ó ní yassir li amri jẹ́ kí bí mo ti fẹ́ tó ọ̀rọ̀ ní jí ó gba títò fún ọ bí mo ti fẹ́ gbáyé mi jí ó ṣeéṣe ibi tẹ́lòmíì ti ní ìṣòro ni pé ó ń bẹ lọ́ọ̀ ni kò mọ bá ṣe mọ́ ti àdúrà síwájú ìṣòro tẹ́lòmíì kò ní pé ó kàn láìka àti máa ṣàdúrà ni kò mọ ohun tó fẹ́ ó jẹ́ owó ilé Ọlọ́run kọ́lọ́run fún mílíọ̀nù ó sọ fọ́lọ́run kọ́lọ́run kọ́kọ́ kún ọ lápá ń bẹ̀ òun náà ebi ló ń pa ọ ní kọ́lọ́run fún ọ ní mílíọ̀nù Ọlọ́run ní eré rẹ̀ ò tí ì gbé mílíọ̀nù oúnjẹ lọ fẹ́ jẹ náà kọ́kọ́ sọ fọ́lọ́run kọ́kọ́ bò ọ láti ilẹ̀ kan náà. wa yassir li amri ó náà ráhùn jẹ́ kí n rí tò jẹ́ kọ́nà mi jẹ́ kó tù fún mi wahlul uqdatan min lisani ó ní ṣàánú mi ìwọ náà mọ̀ pé ahọ́n yìí ò kì í ṣe kòkòrò sọ̀rọ̀ dáadáa débi pé kí n sọ káwọn èèyàn gbàgbọ́ yé torí ẹni tó fẹ́ ṣe lè mọ́mù kì í kálòlò kò wá mọ̀ kí fájà kó máa ṣe wọ́lọ́lọ́lọ́ kò sáàyè rú ẹ̀ ló fi ní wa yassir li amri wahlul uqdatan min lisani ó ní èdìdí yìí tó kọ dí ahọ́n mi tí ó jẹ́ rọ́rọ̀ sọ uhlul biha bá ń yọ mo fẹ́ sọ̀rọ̀ kan ni ọ̀rọ̀ kan ni Musa fẹ́ sọ o ó wá ń fi yẹn ń to Ọlọ́run ó fi ń kì í ọ ní gbà nǹkan lọ́wọ́ olówó kó o jágbe mọ́ kó fún ọ gbà nǹkan lọ́wọ́ èèyàn wá ń jágbe mọ́ kódà kó bá jábù rẹ̀ jù bẹ́ẹ̀ lọ bó bá ti lọ́lá jù ọ lọ ọ̀pọ̀nlé ó ti wù ẹ̀wù àpọ́nlé àràn èèyàn lówó ẹ ló gbéraga tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà o gbéraga lórúkọ tó wó ń jẹ́ lágbájá mọ kéwú torí kéwú tó mọ̀ lójú ọmọ gbéraga gbogbo ń tán pè níran àṣeyọrí ìgbéraga ní máa tẹ̀lé ọba lò ní tí ó fi kọ́mù tí ó máa fi sọ̀kọ́mù fún wọ wahlul uqdatan min lisani ó ní Ọlọ́run bá mi yọ ní tó wà lórí ahọ́n mi ìyẹn tí ò jẹ́ rọ́rọ̀ tí mo fẹ́ sọ bá ń yọ kọ́ọ̀lì ó ní òun ni ó jẹ́ kí àwọn èèyàn tí mo fẹ́ sọ̀rọ̀ fún kan lè bá a máa understand àṣìwí ò tí ì tó àṣìgbọ́ ní mọ́ ń pọ̀ kọ́ọ̀lì kọ́rọ̀ tí mo fẹ́ sọ yẹn kó lè bá a mọ iye wọn dáadáa àti sọ́kọ́ ni wàhálà bẹ́ẹ̀ bá fẹ́ pe bàbá bákálò ló bá fẹ́ pe bàbá yóò pè tí ó pọ̀ ni tó bá máa pe bàbá ẹ̀rí bàbá bíi márùn-ún bẹ̀ ṣùgbọ́n kò ní tètè yẹni tí ò níye wà ní ẹ̀fúkọ̀ wú kọ́ọ̀lì kọ́rọ̀ mi ní ó ní ẹ̀fúkọ̀ wú kọ́ọ̀lì alọ́rọ̀ tí mo fẹ́ sọ yẹn ẹni tí ó lè jẹ́ kí ó jẹ́ káyé ó lè mọ gbọ́ yé òun ni mo fẹ́ òun ni Musa fẹ́ sọ o ó wá kọ́kọ́ bẹ̀ sí ń tọ́ Ọlọ́run ẹ̀fúkọ̀ wú kọ́ọ̀lì kí wọ́n lè bá a mọ gbọ́rọ̀ yẹn yé wá ní. waj'alni waziran min ahli. ó ní mo nídìí ẹnìkan waziran min ahli mo nídìí ẹnìkan Allahu Akbar waj'alni waziran min ahli olówó nínú mọ̀lẹ́bí àwọn mọ̀lẹ́bí ò wá jẹ́ ń bẹ̀ ọ wá lọ ń ṣoore fárata nìkan Ọlọ́run ò ní gbà
وزيرا min ahli. nítorí wọ́n fi lè mara àtà mẹ́wàá sọ pé èèyàn rẹ̀ ni ọ jẹ́ kára nulé ogún sọ pé èèyàn dáadáa ni ọ. níjẹ́ tí Musa fẹ́ tọrọ oore yìí àwọn èèyàn pọ̀ lọ́gbẹ̀rẹ̀ ṣùgbọ́n gbà tó wò lọ rí pé oríire inú ilé ní ti máa ń wúlò jù waj'al li waziran min ahli fún mi ní mínísítà kan fún mi lẹ́nìkan tó máa tuwà trustworthy wá jẹ́ ó jẹ́ nínú èèyàn mi nínú ìran mi min ahli jẹ́ ó jẹ́ fámìlì mi wọ́n bú mọ̀lẹ́bí yín o ní kí ìṣèbí dáàdì wà nìkan lọ́bú ìwọ náà bú gbogbo ọ̀ràn yín náà bú ọ̀ wá rọ̀rọ̀ sọ ọ nítorí pé lágbájá ojú wọn ń tì mí ọ̀fẹ́ bẹ́ẹ̀ tó bú yín jà ọ ìsọmọ o وزيرا min ahli mo nídìí ẹnìkan lọ́dọ̀ wa nínú mọ̀lẹ́bí wa ọlọ́run wá ní Musa mo mọ ibi tó ń lọ ta lọ fẹ́ ó ní Haruna akhi ọlọ́run má bá ń wá káàkiri Haruna tó ṣe wàhálà fún mi ni o níjọ́ tí mò ń dààmú nínú igbó tí mò ń ṣàdúà tí ò sí ti ń jẹun ló bá mi wá Haruna akhi náà àfáà sọ pé nubiya Haruna bi khidmati Musa wọ́n sọ Haruna dànábì ọlọ́run nítorí ipò ṣe gbémégbétọ̀ fábúrú ẹ̀ ó máa jù lọ lára ẹ̀ ó rí pàbúrú òun jù lọ àbúrò ojú ọlọ́run lọ́rùn ọjọ́ káàkiri ìwọ ló ní ìṣòro kì í ṣòro mọ́ toró ti dàgbà ọjọ́ orí kan náà ń pè lágbà o ọjọ́ orí is just a number o lè lọ́jọ́ lórí tó pọ̀ kágbà kó má hàn lára rẹ̀ kì í sì ṣe irun funfun náà fẹ́ pè lágbà alágbájá sanra ni o ìdúnmọ̀ ajẹ́ ká fún no orí ẹlòmíì ẹyọ kan ni ṣùgbọ́n orí igba ni ó sìn láyé orí ẹlòmíì tóbi orí èèyàn bíi 100 ni ó sìn láyé Haruna ó ní Haruna akhi ẹ̀gbọ́n mi ni mo fẹ́ ọmọ ìyá mi òun ní ó understand mi òun ló ti ń bá mi bọ̀ tipẹ́ in tó kó bẹ́ẹ̀ lómi tí bísínẹ́sì ẹ̀ fi run ni wípé ó gbọ́kàn lára àtàjọ ara àdìlọ. kódà Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam walau kana táwọn afá Ànábì walau kana da'if Ànábì ní pé ó bùlù wá tọ̀ ní minal iman kéèyàn kan nífẹ̀ẹ́ ìlú tó ti wá lásán inú ìgbàgbọ́ ló wà. ó kọ́ kọ́mpìnì tó tóbi ọwọ́ awó sùnsùn ìwọ́n tó ń sọmọ Yorùbá àwa lọ wọ Haúsá ó gbé ilé gbogbo àwọn tó kù lérí táwọn mọ̀lẹ́bí ẹ̀ wà ń bẹ̀ onítorí kan bá jíwó kára lé jíwó ó sàn ju kára tapa ọ lọ. Haruna akhi ọ̀nà ọmọ ìyá mi ni mo fẹ́ ìyẹn ti rá jùlọ lára ẹ̀ gbogbo wa là jùlọ ń bẹ gbàgbé ẹ̀ ọkàn bínú orí tó fi kú ni àwọn èèyàn máa ń jura wọn lọ ẹyẹ jura wọn lọ kódà àti ẹ bá lọ wo ìwé tán ń pè ní ìrèké oníbùdó ó ní nígbà tí mo dénú gbó mo rí ibi tí ewé ti ju ewé tí irin ju irin ó ní tí ẹfọn ju ẹfọn ó ní ẹyẹ ju ẹyẹ ènìyàn ju ènìyàn gbàgbé ẹ èèyàn tí ń rí omi ní pé kò ju ọ lọ ó lè gbé ọ̀tà nílẹ̀ yìí lọ́wọ́ yìí tá a bá ní parọ́ lọ́wọ́lọ́wọ́ yìí Yorùbá ò láàfáà mi ẹnìkan láàfáà gbogbo Yorùbá wíwá Sheikh Habibu Adam al-Markazi àfáà wa làfáà gbogbo àgbáyé báyìí pẹ̀lú gbogbo adillatun qati'a ad-damiga aláìha albariza nítorí pé òun nìkan ní máa ń sọ tọ́lọ̀ mọ́ tẹ̀lé àfáà nìkan ló ní àyà tó bá fẹ́ sọ̀rọ̀ yóò ti kọ́kọ́ wádìí ẹ̀ kó tó di èbú ibi tó wá sọ náà ní gbogbo ayé ń padà bọ̀ wá orí òdòdó ló wà bàbá mọ̀dú mọ̀lẹ́kàsì kò ní wọn à ní sọ kíní kankan wá ní mo ṣe mistake torí pé wọn kì í ṣe mistake wọn ti wò ó ká tó sọ síta ṣùgbọ́n oríire ti pọ̀jù lára wọn òun náà ilé tí wọ́n bú wọn toríire bá pọ̀jù tí gí bá léso wọn sọ kò mọ́ oríire ló pọ̀ àjùlọ gbogbo ibi tọ́lọ́ ń yà á sí ló pọ̀jù àìmọye èèyàn tí kì í lè jẹun púpọ̀ ṣùgbọ́n ò ní bọ́gbọ̀n àwọn èèyàn yìí ẹni tí bá ti jẹun jù láyé kì í déyàn kí ẹ máa prove kóun lè jẹ mọ́ fùfú 15 lójú ààyè kan yóò dẹ̀ tó mú pí ọ̀tà mẹ́rin sí ẹ sọ fún un tó wáyé wájẹ náà nù kò í ṣe pé yóò dèèyàn láyé ibi tí àwọn èèyàn kà jùlọ sí ọ̀tọ̀ ní ìgbìyànjú torí àwọn èèyàn ti rọ́ ìgbìyànjú mọ́ ibi tó pọ̀ bóyá tẹ́yàn kan bá ń ṣe àjò bí nǹkan wọ́n á sọ ní ìgbìyànjú no ìgbìyànjú ń bẹ lọ́tọ̀ àjò ń bẹ lọ́tọ̀ ìkádàrá pé lágbájá ó jù yín lọ ó ń bẹ lọ́tọ̀ àjọ lọ lé kéwu ni àní mọ̀ bákan náà ẹni tó dẹ̀ mọ̀ kéwu jù gbọ́dọ̀ tí proof ẹ̀ torí bóyá sọ pé òun mọ̀ kéwu tó yẹn ó lè má jẹ mọ́mú tó ikú ẹni tí gbogbo èèyàn fọkàn sí pé kò mọ nǹkan kan kíláàsì tí wọ́n fún un ní tọkànra rọ sí kéètì ẹ̀ jáde irú wọn ní máa kọ́kọ́ ríṣẹ́ gidi torí wọ́n ti fọkàn sí pé kò ní gbaṣẹ́ lọ́wọ́ àwọn yóò àmọ́ gòkè díẹ̀díẹ̀ ìwọ bá ti gbé pálí ẹ̀dẹ́bẹ̀ tọ́rí e púpọ̀ eléyìí ó gbaṣẹ́ ẹ mọ́ fún kì í ṣe gbogbo nǹkan láyé àmọ̀jù yìí jẹ́ kéèyàn ó tètè dèèyàn àjùlọ tí ń bẹ lára ṣẹ́rí ìjọ tí a bá ti ń gbà fúnra wa láàmọ̀mọ́rọ́nà lọ àìfẹ́ gbà fáṣáájú òun ni pọ́blẹ́mù
lọ́wọ́ yìí ó yẹ kó ní kálukú mọ tó ń wọ̀n ó dẹ̀ kò sẹ́ni tẹ́ bí mama pa tí ò ní mọ̀ nù rẹ̀ náà báwo ló ṣe wá máa bínú àwọn tó ti dàgbà ọmọ bínú àwọn táyé wọn ti nítumọ̀ ọmọ bínú ilé tó ti pé alukur'an wadal isti'azatu wal basmala ó ní ahum yaksimuna rahmata rabbika nahnu qasamna baynahum ma'ishatahum fil hayati dunya wa rafa'na ba'dahum fawqa ba'din darajatin liyattakhidha ba'dahum ba'dan sukhriyan wa rahmatu rabbika khairun mimma yajma'un. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Ahum yaksimuna rahmata rabbika. Nahnu qasamna bainahum ma'ishatan fil hayatid dunya. Ọlọ́run bèrè ni o. Ahum yaksimuna rahmata rabbika. Ibi tí àwọn èèyàn ti gbọ́dọ̀ nídìí àti sọ́ra inú nu. Ọmọ kan ṣeré pálọ̀ ni ó tí ì sọ pé ọ gbọ́dọ̀ ibi tẹ́lẹ̀mí ti níṣòro ni pé yóò dẹ̀ mọ fojú gèsè ti kádàrà ọmọ ọlọ́mọ. Ahum yaksimuna rahmata rabbika. Ọmọ ń burú ní kékeré ò ní kó má dà fún tó wá dàgbà. Ọmọ dẹ̀ ní wàrí lọ́mọ kékeré ò dẹ̀ ní kó má tòṣì. Ahum yaksimuna rahmata rabbika. Ọlọ́run ní sáwọn eléyìí àwọn eléyìí tí ń sọ̀rọ̀ dáadáa àtàwọn tí wọ́n máa rí pé èèyàn kan ò kírun dáadáa. Ahum yaksimuna rahmata rabbika. Ẹ gbọ́ tá a bá pè sójú ọ̀nà Ọlọ́run ẹ jẹ́ á pè sójú ọ̀nà Ọlọ́run ẹ má tún jẹ́ á máa fi gbólóhùn lé àwọn èèyàn náà mọ́sálásí. Gbọ́ èwo ni ẹni tó bóra ò nírun tó bá jẹ́ pé ó ti túbá kọ́. Ahum yaksimuna rahmata rahmata rabbika. Ọlọ́run ṣòro gbèjà sọ̀rọ̀ fọlọ́run ni èwo ni gbogbo tó lè kánná ọ̀ nírun o òkú àkíṣòfò sọ́lọ́run ló sọ pé ó kì í ṣòfò ó ṣeéṣe kó jẹ́ pé tiẹ̀ yẹn gan lọ́lọ́run fẹ́ fi gba ti gbogbo mọ́sálásí. Ahum yaksimuna rahmata rabbika. Ẹni tí ò bá ti rówó fílẹ̀ mọ́sálásí kò wá ní ìjòyè àwọn dẹ̀ ló ń gbálẹ̀ kò wá sí àwa lè fi jẹ agbálẹ̀ àdínì kò sẹ́ni tí ẹni tó bá lówó nìkan lẹ́mọ̀ fi joyè ṣé torí pé ó ti wá lówó tó joyè ní ìtòsí wá mí nípa Ọlọ́run ti gba tiẹ̀. Ahum yaksimuna rahmata rabbika. kó ní kálukú sọ ẹnu ẹnìkan lágbájá ń ṣe kinní kan kò lè wà lìjẹ́ náà no àwọn ẹ̀dá kan ń bẹ ìtọ́lọ́run ní kó wáyé wá ṣe aburú ni àdìsí ànábì sọ ó ní khalaqtu unasan li sharrin wa bi sharrin ya'malun àwọn kan ń bẹ tí mo dá sórílẹ̀ yìí aburú ni wọ́n wáyé wá ṣe torí aburú mo ṣe dá wọn mọ́jọ́ ìdí ẹ̀ pé ọlọ́ yóò wọ̀ náà Olúwa ló mẹni tí ó wọ̀ náà lóòmọ̀ tí ó wà lìjẹ́ náà ṣe dáadáa tẹ̀lé pẹ̀lú kọ̀ọ̀kan fẹ̀mí bá a lọ máa ṣàdúrà fún kọ́lọ̀ mọ́jọ́ ṣubú torí gbogbo ẹni tó bá dá dúró ẹ gbọ́ dáadáa gbogbo ẹni tó bá lóun fẹ́ dá dìde ẹsẹ̀ rẹ̀ lè kán tàbí kó ya ọmọ kankan ò lè dá dìde tó bá lóun fẹ́ rìn ọ́ tààrà èèyàn dìde ni lọ wá èèyàn tó lẹ̀ mọ́ jẹ́ bú ẹ kó lẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni wọ́n máa ń kínísì mógo tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ògo kì í ṣe tí èèyàn máa ń wò náà ọ́ gbà kínísì mógo ni ògo tayọ tí èèyàn máa ń wò lọ́ọ̀kan àbí tó kàn sáà ṣẹ́wọ́ sí tí ó wà ó nira ògo wá sí ó wá rẹ̀ tó ń lo ògo ń bínú ogun wọn ti pọ̀jù ogun kọ́ inú kádà lọ ti kọ́kọ́ wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n Ọlọ́run ò kàn faramọ́ kí nǹkan máa wòrà rẹ̀ náà ni tọ́lọ̀ bá faramọ́ kí nǹkan máa wòrà rẹ̀ náà ni kò ní wulẹ̀ sí Suratul Nasi àti Suratul Falaki nínú Kùránì kò dẹ̀ ní sí Kùrìsíyù nínú Kùránì walau khairu hafizan wa huwa arhamur rahimin gbogbo ń tọ́lọ̀ fi ṣọ́ Kùránì náà pọ̀ ó bá ti rí páyẹ̀ rẹ̀ ti nítumọ̀ wọ́gbọ́n tó fi ṣọ́ra rẹ̀ nínú bẹ́ẹ̀ lọ́hùn ní ẹni tí ó máa bá bẹ́ẹ̀ lọ́hùn tí wà nígbàgbọ́ nínú ẹ̀ ọlọ́mọsá wọlá bíbí ànábì Muhammad ọlọ́mọsá ìgbàdúrà wa albarka bíbí ànábì Muhammad iléeṣẹ́ ISPA olùwàmájò túbú iléeṣẹ́ ISPA olùwàmájò owó olùdásílẹ̀ àti gbogbo àwọn tó ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ olùwàmádàwárí wọn rú mọ́dọ̀rọ̀ wọn rú mọ́jìyàn wálẹ̀ albarka bíbí ànábì Muhammad iléeṣẹ́ ìyọ́ ọlọ́njẹ́ ọmọ gáàsì wájú kún bí ọjà mọ́jọ́ mọ́ tú bí ọjà albarka bíbí ànábì Muhammad sọ́ọ́dì iléeṣẹ́ ńlá tó ní káàkó mọ́ gba tó máa kọ́ sífì wá ọlá bíbí oníṣẹ́ ńlá ọlá ànábì Muhammad ọlá la ilaha illallah ọlá Muhammad rasulillah ọlá bismillahir rahmanir rahim allahumma salli ala sayyidina Muhammadin al-fatih ilma ughliqa wal khatim lima sabaq nasr al-haqq bil haqq wal hadi ila siratikal mustaqim wa ala alihi haqqa qadrihi wa miqdarihi al-azim subhana rabbika rabbil izzati amma yasifun salamun ala al-mursalin alhamdulillahi rabbil alamin sallu ala nabiyyil karim